ẹ̀yin lè tí wọ́n dún kòkò mọ́ba ṣé nìsín ẹ̀yin tẹ́ nǹkan pé ṣìgìdì àwọn mọ́gàjì fẹ́ tẹ́ sẹ́ẹ̀ni máa dá àwọn mọ́gàjì gbé báyìí gbogbo àwọn olóyè tẹ́ ẹ kalẹ̀ mọ́ ṣé ọ̀rọ̀ pé gbogbo ẹ̀ tán lẹ̀ ni àwọn fáìlì yín akẹ́kọ̀ọ́ ara à ń ṣíwò díẹ̀díẹ̀ ni àwọn fáìlì yín à ń ṣíwò díẹ̀díẹ̀ ni àwọn tí mo sọ ìtàn bá fáìlì ẹ̀ papọ̀ wàláì ó tó kí wọ́n páàkì ògbó yín lẹ̀ kẹ́ má rìnrìn rọrùn mọ́ láyé ẹ̀yin lẹ́ẹ̀mọ́wọ́ díẹ̀mú tẹ́ẹ̀mọ́ tó pẹ́ fẹ́ pa. ọwọ́ kan wọ̀nyí síbẹ̀ pé gbogbo àwọn àáfàá gbogbo mùsùlùmí àgbáyé náà mọ̀ support imam so àfi kí ọba ṣe needful things according to him pẹ̀lú àwọn àlàyé tó ṣe pé kí ọba ṣe needful things wọn á wò pé kí needful things tó fẹ́ kọ́ bá ṣe lónà àti ráwọn èèyàn tán bá dá lóhùn o wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀ fún pé kí ni tí ó fẹ́ kọ́ bá ó ṣe kí ló fẹ́ kó lórí ó sọ̀rọ̀ sí lórí sí wáyé tó fi kọ́ṣà àwọn ọmọ rẹ̀. ẹ jẹ́ málàyé wá lórí ẹ̀. àlàyé tí mo fẹ́ ṣe lórí ẹ̀ ni wípé ẹni tó ń comment tó ní gbogbo ayé wà lẹ́yìn imam gbogbo ayé ò sí lẹ́yìn imam o gbogbo ayé wọn ò sí lẹ́yìn imam. sókè lẹ́yìn fẹ́ jáde ń bẹ̀ ni wípé social media ń tán post yìí ó ń lọ́pọ̀lọpọ̀ àwọn àáfàá yìí náà rí lórí afẹ́fẹ́ tí wọ́n sì mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ń sọ irọ́ ni tí wọ́n mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n ń sọ irọ́ ni tá a bá wá máa jáde sí wọn láti lè jẹ́ kí wọ́n mọ̀ wípé gbogbo ohun tí wọ́n ń sọ ń bẹ̀ yẹn irọ́ ni àwa náà à ń kírètì àyè fún wọn láti jẹ́ kí wọ́n lè máa parọ́ wọn lọ ni kò sí wàhálà ìjẹ́ mọ̀ sọ tí ń gbọ̀n bá sọ tó bá sún wọn wọ́n sọ débi pé wọ́n padà fi kó gbogbo nǹkan lẹ̀tàn yẹn nínú post mo post ìkan kọ wípé ẹ bá ń ṣe ṣéò fún ọba mùsùlùmí ṣẹ́wọ̀n pé a ti máa ń sọ tipẹ́tipẹ́ pé kẹ́rù ó mọra ẹ̀ lẹ́rú kí ìwọ̀fà má ṣe àṣejù tó fi lè mú àtọ̀hún rìn wá ṣe bí ọba ìyẹn ló lè fa ìbínú ló lè fa wàhálà tó fi lè mú àtọ̀hún rìn wá tó tún ṣe bí ọba ó lè fa wàhálà ìyẹn túmọ̀ sí pé gbogbo ohun tí ò kì í ṣe tiẹ̀ ni ó máa gbìyànjú àti máa claim gbogbo nǹkan tí ò kì í ṣe tiẹ̀ gbogbo ẹ̀ ni ó gbìyànjú láti máa claim. So a tún rí àwọn write up kan ní mo post lé lórí wọ́n ní ṣìgìdì àwọn mọ́gàjì ó fẹ́ tẹ́ ẹ̀yin mọ́gàjì ẹ̀yin máa ń bí o màá sọ̀rọ̀ méjì yẹn mi ní dàpọ̀ wọ́n ní ṣìgìdì àwọn mọ́gàjì ó fẹ́ tẹ́ ó ní kán gbé òun lọ sódò káwọn ó lọ wẹ̀ ṣìgìdì àwọn mọ́gàjì bọ́n ṣe kọ́ síbẹ̀ nìyẹn kódà ẹni yẹn tó kọ write up yẹn ó dà pé obìnrin ni bóyá pé báwọn dẹ̀ lọ create account torí òsì táwọn ọmọ wèrè yẹn ò lè ṣe torí ọ̀pọ̀lọpọ̀ wọn rí i pé ìgbésí ayé wọn go nítumọ̀ mọ́ tẹ́ bá wo mọ́sálásí lónìí nísìn ẹ rọpọlọpọ̀ wọn ń bẹ̀ tẹ́ pé ìmí níṣẹ́ oníṣọ́ọ̀bù kò dó sí ṣọ́ọ̀bù ẹ̀mọ̀ kò dó tíṣẹ́ mọ́ ó ti sọ mọ́sálásí di ilé iṣẹ́ gbogbo wọn ó jókòó síta pẹ̀lú fóònù if any life tán bá lọ báyìí parapara ní wọ́n mọ̀ tẹ fóònù anything tán bá rí kó bá ń lọ mbẹ̀ àwọn tẹ fóònù lẹ́yìn tó túmọ̀ sí wípé wọ́n mú nǹkan yìí bí iṣẹ́ ni àwa náà dẹ̀ gbọ́dọ̀ máa gbìyànjú láti lè jẹ́ kí wọ́n mọ̀ wípé irọ́ ni wọ́n jókòó tì tí ò bá rí bẹ́ẹ̀ ni kí ló dé tí ó ń kálukú ò níbi iṣẹ́ tán lọ mọ́ tó wá jẹ́ sí pé tán bá pè máàmù lókèṣẹ̀ kan àti tí wọ́n bá fẹ́ lọ sọ̀rọ̀ níbì kan gbogbo wọn ó dàbí àtọkùnrin àtòbí wọn lọ ni ṣé lọ́fẹ̀ẹ́ náà ni èèyàn ò ní rí tíyàwó àtọmọ ó jẹ́ ńlé yóò lóun fẹ́ lọ jókòó sí mọ́sáàsì láti máa sọ pé òun ṣe tì máàmù kò lè bá pé ṣé o ẹ wà rí pé ibi tán bá lọ ọ̀wọ́ ara wọn náà máa ń pariwo ṣé wò yóò tó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn yìí ó níye tí wọ́n ń rí lóṣù ó ní tí wọ́n ń gbà ń bẹ̀ gbogbo ayé dẹ̀ mọ̀ ṣùgbọ́n tó wà ń bẹ̀ ni wípé
kíṣì tó wà ń bẹ̀ mo fẹ́ bí oníkálukú léèrè ni pé ṣọ́ba ni ìmáàmù ni ṣé Emir Kano ni ìmáàmù ni. Ẹ̀kejì, ìlú Ògbómọ̀ṣọ́ as a whole ṣèlú ẹ̀sìn mùsùlùmí nìkan ni, kí ni fọ́ńdà rẹ̀? Èmi ò ní padà sẹ́yìn mọ́ torí pé in tó bí Ògbómọ̀ṣọ́, àwọn tó bí Ògbómọ̀ṣọ́ tó jẹ́ fọ́ńdà ìpìlẹ̀ Ògbómọ̀ṣọ́, àwọn tó jẹ́ àwọn mọ́gàjì ti sọ níbi conference wọ́n ṣe. Àwọn wo ló jẹ́ kí Ògbómọ̀ṣọ́ máa ṣe é gbé? Kí ni wọ́n fi pilẹ̀ rẹ̀? Tó bá jẹ́ sí pé ìlú Ògbómọ̀ṣọ́ ìlú mùsùlùmí ni, gẹ́gẹ́ bọ́lọ́run ti ṣe fún Emir Kano tọ́lọ́run ní pé kí wọ́n rí stain padà sórí àga, ó ti yé yín, bó bá ohun tó jọba náà ni ó mọ líìdì kákírun, òun náà ni ó ṣe kí ni ó líìdì pé kákírun. A ti mọ̀ wípé Emir ó ní wọ́n ń jẹ ní ìlú Ògbómọ̀ṣọ́. A gbọ́dọ̀ dá nǹkan kan papọ̀. Ẹ rí i pé ìgbà kan ọba Ìwó wọ́n máa ń pera wọn, wọ́n sọ pé àwọn ni ọba Emir làwọn jẹ, àwọn ò jẹ ọba aládé nọ́mọ̀nọ́mọ̀ báwọn yòókù ṣe ń jẹ ọba yẹn. Wọ́n á bú ẹ̀rín pé ṣé ẹ mọ̀ pìlẹ̀ ìtàn fi tẹ̀wó ni. Nígbà yẹn lọ́hùn mi ì lọ́bẹ̀ o, mo kàn ń yà lọ síbẹ̀ ni o. Ní tí mo fi yà lọ síbẹ̀ ni pé ẹ má dá nǹkan kan tí ò kì í ṣe sáìsà aṣọ ọmọ Yorùbá, ẹ má dá wọ Yorùbá lọ́rùn. Yorùbá is a global city, káàkiri gbogbo àgbáláyé wọ́n ń wọlé Yorùbá. Wọ́n náà mọ̀ pé àwọn nǹkan tó já sí pé èèyàn lè fi yan gàn láyé ó kúnlẹ̀ Yorùbá. So tí ẹ bá wá ń mú Yorùbá tẹ wá ń fà á lọ sí tẹ́ ẹ̀ ń fi wíwọ́ ẹ̀yà bòmí, ẹ fẹ́ create problem lẹ̀ fáwọn àrọ́mọdọ́mọ wa tí ń bọ̀. Wọ́n mú Islam wọ Nàìjíríà ni. Kí ni wọ́n ń ṣe before kan tó mú Islam wọ Nàìjíríà? Ó yẹ ká jọ bira léèrè, ó yẹ ká jọ lọ gbá research ẹ̀. Èyí tó sì yàn gbangba tẹ́rì ẹ̀ sí ìmúlẹ̀ ó ní pé Usman Dafodie ó ní Ọlọ́run ní pé kí wọ́n gbé gba ọ̀nà ọ̀dọ̀ àwọn Haúsá wá kan tó wá transfer kó tó wá jẹ́ pé wọ́n mú rotation wá. Kí ni wọ́n ń ṣe nílẹ̀ Yorùbá before then? Wọ́n mú Islam dé, wọ́n mú Christianity dé, gbogbo apátá la tẹ́wọ́ gba ẹ̀sìn yìí. Alhamdulillah, adẹ̀dúpẹ́ wípé kò sẹ́ni tí ó jèrè látara bẹ́ẹ̀. Àwọn tí wọ́n mú ẹ̀sìn wá, àwọn náà ní àṣà àtìṣe wọn tó já sí pé nínú àṣà àtìṣe wọn kò sí nǹkan kan tó lè sọ, wọn ní yọra wọn kúrò bẹ́ẹ̀, wọ́n ń ṣàtàtìṣe tí wọ́n lọ. Nílẹ̀ Yorùbá a ní àṣà àtìṣe tiwa, ṣùgbọ́n ibi tí mò ń lọ bẹ́ẹ̀ gbọ́ mi yẹ́ra o. Àṣà àtìṣe ilẹ̀ Yorùbá ó ní pé ká rí àwọn elders wa, ká kí wọn dáadáa, ká ṣàpọ́nlé fún wọn, ká kí wọn. Inú àṣà àtìṣe ilẹ̀ Yorùbá ó ní ká sọ̀rọ̀ tó mú làákàyè wá, ká sọ jáde. Inú àṣà àtìṣe ilẹ̀ Yorùbá ó ní wípé ká mọ bá ti mọ bá èèyàn sọ̀rọ̀ àpọ́nlé yẹn fáwọn tó wá jù wá lọ, kó dẹ̀rin tí ò tọ́yàn lọ́jọ́ orí kí yóò sọ̀rọ̀ tútù. Ẹ̀kọ́ ń bẹ ńlẹ̀ Yorùbá púpọ̀ débi wípé tí a bá fẹ́ tú Lárúbáwá a rí i pé èyí tí ó ṣe déédéé pẹ̀lú ẹ̀ jù láti lè fi tú tá a fi lè bàyánà ẹ̀ dáadáa, òun náà ni ká lo Yorùbá language. Ká nípa fẹ́ mọ́ lo English ni, English ó mọ̀ sọ̀rọ̀ sápẹ́ná lọ ni. Àṣà ti ṣe ilẹ̀ Yorùbá ọ̀hún àwa gbọ́dọ̀ padà ká ní àṣà aláṣà la máa lò sòfà tó já sí pé ẹ̀sìn tán gbé wá náà ò takò wípé ìwọ tí o bá rí tó bá lágbàlagbà lé o
mọ́rẹ́ àgbàlagbà lè yín fi o torí pé ànábì sọ pé kì í ṣe ara èmi ànábì Muhammad lọ́mọ kékeré tí ìbá ti pọ́n àgbàlagbà lé bẹ́ẹ̀ kì í ṣe ara èmi ànábì Muhammad ọmọ kékeré tí ìbá ti ṣàpọ́nlé àgbàlagbà. tí túmọ̀ sí pé gbogbo ẹ̀ náà ṣe kí ni ó jọ wàpọ̀ mọ́ra wọn ni. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n ń ṣe láwọn bá tí wọ́n tẹ́wọ́ gba ìsìn Islam ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n ń ṣe tó já sí pé àwọn nǹkan tí wọ́n ń ṣe yẹn gbà tí ẹ̀sìn dé ó gbàdánù mọ́ wọn lọ́wọ́ wọ́n dẹ̀ fi ilẹ̀ gẹ́gẹ́ bíi pé ọlọ́run ò fẹ́ ilé ọlọ́run ò fẹ́ ilé ọlọ́run ò fẹ́ ilé wọ́n dẹ̀ bá ọlọ́run fẹ́ ní tọ́lọ́run ò fẹ́ wọ́n jìnnà sí. ṣùgbọ́n má ṣe jìnnà sí tó orí adé wọn kì í fi gún gbàgede wọn kì í dí ààyè yẹn tó wọn pé inú oore tọ́lọ́run ṣe fáwọn ọlọ́run ròyìn àwọn ọba wọn dẹ̀ fìgbà kankan rí orí adé fín rí wọn tako orí adé. òun ló wà fà tọ́pọ̀lọpọ̀ àbáyàn òfin ní problem. imam tó bá bá orí adé mùsùlùmí níbẹ̀ wọ́n jọ lògbà ni tí ò ní wàhálà nǹkan nú imam tó bá bá orí adé kìrìsìtẹ́nì níbẹ̀ wọ́n jọ lògbà ni tí ò ní problem. àfi tó bá jẹ́ aláṣejù nìkan ni ó bá orí adé mùsùlùmí tí ó dẹ̀ tún ní problem pẹ̀lú ẹ̀. àyàfi tó wáyá sí pé orí adé ń gbayé náà mọ̀ pé ẹni yìí ó lè mọ́ púpọ̀ ó lè mọ́ fara ní imam. náà nísìn nígbà kan tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ tí bàbá mufti tí one of the press ó jáde sí wọn lọ́jọ́ Friday ọjọ́ yẹn ó dẹ̀ gbé interview jáde pẹ̀lú wọn kí ó tẹ́ pẹ́ ọ̀dọ̀ kábíyèsí ṣé ìpín kankan ṣẹlẹ̀ kí láàbọ̀ ń tẹ́ wọ́n dẹ̀ ṣàlàyé tí wọ́n bá bọ̀ lẹ́kùnrẹ́rẹ́ wípé kábíyèsí invite àwọn wọ́n dẹ̀ invite àwọn tí wọ́n ṣe install so fún dé yìí o wọ́n ti dismiss àwọn oyè tó wà nílẹ̀ o wọ́n ti dissolve wọn o torí pé kò fẹsẹ̀ múlẹ̀ torí pé kí ni o wọ́n fi ìdájọ́ òdodo múlẹ̀ bàtán broadcast bọ́sà àwọn yẹn láti bá wọn push ẹ̀ outside gẹ́gẹ́ báwọn náà ṣe máa ń push nǹkan tó bá rí nǹkan wọ́n sáré push ẹ̀ síta àwọn yẹn dẹ̀ push ẹ̀ síta pé ṣé ẹ ti gbọ́ o ṣé ẹ létí inú àwọn létí inú nítorí ṣe bẹ́ẹ̀ ni pé kábíyèsí wọ́n ti dissolve wọ́n ní pé oyè yẹn o kò fẹsẹ̀ múlẹ̀ torí pé oyè ààfin ó ní oyè tí wọ́n lọ fà àwọn yẹn jẹ ẹnẹ kejì àbòsí ti wà nú ọ̀rọ̀ yẹn gbogbo àwọn tó yẹ kó gbọ́ gbogbo àwọn tó yẹ kó mọ̀ ẹ ti ṣe lẹ́yìn wọn ẹ lọ sàpapín ògùnsẹ́ni tí ó yẹ̀yìn lọ́wọ́ ẹ̀ wò àwọn ọ̀rẹ́ torí owó láti fi ṣe anything bí ṣe pé ìdájọ́ òdodo òní inú tí àwa gbèrú tàbí sọ pé a mọ̀ gbìyànjú láti máa ṣe nìyẹn. wọ́n bẹ̀rẹ̀ sí pariwo kábíyèsí ọ̀rọ̀ wọn ṣe tán lọ jẹ́ yẹn àwọn jẹ́rìí kábíyèsí kódà ọ̀pọ̀lọpọ̀ àwa tí a jẹ́ blọ́gà àyè yìí a gbọ́dọ̀ ṣọ́ra dáadáa tí kéèyàn ò tó rí pé èèyàn ó broadcast nǹkan síta èèyàn ó lọ rò dáadáa Focus TV tó lọ take interview wọn láàfin Focus ò kéré nú ayé Focus ẹ ṣe blogger sìn kìí ṣe media sìn sorry táwọn sọ pé bá pé in tó gbé jáde ń wo ọ̀rọ̀ tí ò fẹsẹ̀ múlẹ̀ ni nínú ààfin tán lùlù lọ́wọ́ tí kábíyèsí tí wọ́n sì wà nú ààfin lọ́wọ́lọ́wọ́ tádẹ̀ tún stop nínú pé ẹ dákun ẹ jọ̀ọ́ ká sì fi lè sọ tá fẹ́ sọ ìtàn kí ọ̀pọ̀lọpọ̀ àwa tá nǹkan blogger kádẹ̀ tún jáde síta pé irọ́ ni wọ́n ń pa òun ti wádìí mi fínífíní o ìwádìí wo ìwádìí tíyàn ò lọ sọ́dọ̀ mufti tó jẹ́ grand mufti ẹni tó sọ̀rọ̀ gangan kó o lọ síbẹ̀ kí èèyàn ṣèwádìí ọjọ́ mẹ́ta
àdéhùn òde kọ́ pé gbogbo ọjọ́ mẹ́ta yín náà irọ́ wá ni. sàn láàrin ayé ní mú ní pẹkọrọ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ yìí kó clear dáadáa. ọ̀rọ̀ tí mo ti fẹ́ sọ yìí láti lè fi pè wá sáàkíyèsí ni. ẹni tí mò ń bá sọ̀rọ̀ ìyá Bùkọ́lá Ògbómọ̀ṣọ́ orí láìfù yín nígbà yẹn òun lẹ ti sọ yẹn jáde tẹ́ bá rántí. ẹlẹ́ẹ̀ ti ṣèwádìí dáadáa fún ọjọ́ mẹ́ta òun lẹ wá gádà jọ papọ̀ lẹ wá fi sọ pé irọ́ ni o ọba ò sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n kò wá yà wá lẹ́nu nígbà táwọn mọ́gàjì náà wá state ẹ̀ out pé dátò yẹ o àwọn ti dissolve ẹ̀ kí ni a tún wá fẹ́ gbọ́ if anything gẹ́gẹ́ bí tí mò ń bá bọ̀ tẹ́lẹ̀ sí pé tí nǹkan kan bá jáde láti ààfin ọba tó jẹ́ pé láti inú ààfin ni kéèyàn tó gbé jáde yóò rò dáadáa ọpọlọ rẹ̀ ó pé ṣé tí mo fẹ́ gbé jáde yìí ṣé òdodo ni àbó òdodo kọ́ because tí èbá ṣòdodo wọ́n sún ẹni bẹ́ẹ̀ sí kóòtù o ẹ̀kẹ́yìn bẹ́ẹ̀ ni wípé ó ń tàn gan query tí ó gbà bá ń sún ẹ̀ sí kóòtù yóò ga jẹ̀mí ẹ̀ lọ wọ́n sì lè sọ̀rọ̀ sọ́ba lẹ́nu wọ́n lè sọ tó bá ò sọ because fídíò yẹn tó bá pẹ́pẹ́pẹ́ jí yóò dọ́dọ̀ kábíyèsí náà ni kábíyèsí náà pé èyí mo sọ yìí táwọn tó pé mo sọ ẹ lọ pé lẹ́gbẹ́jà ń wá ẹ̀yin tẹ́ ẹ sọ̀rọ̀ yìí ẹ lè kùfìrì lọ́dọ̀ kábíyèsí kẹ́lẹ́ wọn bí wọ́n lè question wayward àwọn ọ̀rọ̀ wọn ni wọ́n pé wọn là ń gbọ́ tá láti gather information before kó tó di pé èmi ó gbìyànjú láti wá sórí live láti lè wá máa sọ̀rọ̀ gbogbo bí tí angle tọrọ yẹn bá ti jáde lèmi ó tọ̀ lọ láàfin rí pé a lot of things mo sọ kì í ṣe pé wọ́n ní wọ́n pé ní sọ tójú mi ò tó mi sì ní jọ tí ò ní í ṣẹlẹ̀ n tí máa ń happen lọ́wọ́lọ́wọ́ lèmi ò mọ̀ fi sọ̀rọ̀. Okay, at the end of the day ẹ try láti distract attention àwọn èèyàn wípé kábíyèsí ò sọ bẹ́ẹ̀ lẹ́yìn tó dẹ̀jà sí pé àwọn tí wọ́n rán lọ tí kábíyèsí pè wọ́n kálukú wọn náà ni wọ́n mọ̀ pé kábíyèsí wí bẹ́ẹ̀ ṣùgbọ́n kankan tó kàn yà mí lẹ́nu pé béèyàn ò bá jẹ́ ọmọ àlè ẹgbọ́n mẹ́ra o béèyàn ò bá jẹ́ onígírímákàì ẹ̀sìn bí èèbá ṣe wípé nítorí wípé nǹkan kan nìyẹn fi ń ṣẹ̀sìn Islam kí ló fà á tó jẹ́ sí pé èyí tẹ̀ ń pè ní mufti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ nígbà tí àwọn order wá from the above pé a dissolve oyè ẹ o wá ètò tí wọ́n ń kọ Grand Mufti of Ògbómọ̀ṣọ́ land kí ló tó fi ń kọ́ àní aláná ó sì lọ ṣètò NTA ṣé NTA náà ò gbọ́ NTA Ògbómọ̀ṣọ́ ṣẹ́yìn náà ò gbọ́ wípé kábíyèsí dissolve oyè ẹ̀ lẹ́fín láti máa kọ́ sí orí streamline fún yín pé Grand Mufti of Ògbómọ̀ṣọ́ land must you rate Grand Mufti of Ògbómọ̀ṣọ́ land nígbà pé eré tẹ́lẹ̀ ẹgbà fún náà tó jẹ́ adarí yín náà tó jẹ́ máàmù yín náà òun náà yóò tí ń claim náà pé èmi ni Grand Chief Imam fún gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àmọ́ tẹ́ fi yẹn sùn àmọ́ tí yẹn ń ṣe lára yín ìtí mo lè mọ̀ pẹ̀rẹ̀ bẹ́ẹ̀ wá kò ju pé ẹni tọ́lọ́hun ò pè ń ṣe ò tó ṣàfẹ́kẹ́ máa parọ́ ṣe lé lórí gẹ́gẹ́ bí tán ṣe ń ṣe fún yín òun lọ̀rọ̀ yín ẹlòmíì rò pé ká wa gbádá kàǹkẹ̀ ká sọ̀rọ̀ kí lè fa àyàbí ọ̀nà fi ń pè yẹn ṣe ò ìyẹn kọ́ ibi tí ẹ wá ya ọmọ àlèdè bàbá tí yín ò mọ bá yín sọ̀rọ̀ ẹ̀dẹ̀ tún mọ gbó wọn lẹ́nu ó làwọn tí wọ́n jẹ́ àwọn ojúlówó àwọn tó fàndéètì ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tí wọ́n ń jọba lé lórí wọ́n bọ́ ọ̀ta wọ́n dẹ̀ sọ̀rọ̀ a dẹ̀ tún láwọn tó tún kọ́ sórí wọ́ọ̀lù wọn wípé ṣìgìdì wọ́n fẹ́ tẹ́ni nígbà tó ní kán gbé àwọn lọ sódò ṣìgìdì wọ́n fẹ́ tẹ́ kódà wọ́n tún kọ́ sí rẹ́tọ̀ pé ìgbà wo làwọn mọ́gàjí wá di aláwàdà kẹ́ríkẹ́rì bí bàbá sùwé bí ìrẹ̀jẹ̀ tún fúlù àtàwọn adẹ́rìnpòṣónú yòókù ẹgbọ́rọ̀ yín lẹ́nu mẹ́yẹ
wà lọ́wọ́ wọlọ́mọ ọdún mọ̀ sọ pé ọmọ Ògbómọ̀ṣọ́ lòun bàbá rẹ̀ lè wà náà mọ́gàjì àbí ìran rẹ̀ kan lè wà náà mọ́gàjì kán wá sọ̀rọ̀ báwọn kó wá gbé ọ̀rọ̀ wọn jáde sí akọni pé Ṣìgìrì wọn fẹ́ tẹ́ kó lọ́mọ bá rẹ̀ fẹ́ tẹ́ ṣe pé ọ̀tọ̀ ni dèdèrìn Lateef Ibrahim tó ń kọ ìkọ́kọ̀ tó ní pé ayé ìgbà kan àwọn ọba máa ń jayé fàmílétè tutọ́ tó kọ gbọ́dọ̀ tọ̀pì yẹn tilẹ̀kùn àwọn èèyàn ò dẹ̀ ríran rí wọn béèyàn ò bá wá jí ọmọ àlè tí ò jí ọmọ àlè ṣí yóò mọ orúkọrú nǹkan bá láti máa fi takú àwọn tí wọ́n jẹ́ àwọn oníǹkanláyà lóòótọ́ ẹ̀yin lẹ fún aláàyè pé ká máa gbé ṣùgbọ́n babaláku yín ò tó bẹ́ẹ̀ láti wá gbà lọ́wọ́ wa mọ́ ìtumọ̀ tẹ́ ẹ̀ sọ́ nìyẹn náà lóòótọ́ àgbà pé ẹ̀yin lẹ fún aláàyè tá à ń gbé ṣùgbọ́n babaláku bàbá yín kò tó bẹ́ẹ̀ mọ́ láti wá gbà lọ́wọ́ wa àti tí òjébó lóòsà lọ́wọ́ ti anu ó kú bàbá lẹ́nu tí ó bọ̀ ó mọ̀ pé dandan kọ́ ni kí wọ́n bọ̀ ìgbà míì wà wọ́n máa gé ọwọ́ òjé wọn á gé mọ́ ọwọ́ tẹ́ pé àti ọwọ́ àtòjégbò yóò fọ́n kiri ni. ẹ wá ń ṣe rándan gbogbo ayé wá ń wo bẹ́ẹ̀ tí ń wùwà gbogbo ayé wá ń wo bẹ́ẹ̀ tí ń wùwà wọ́n wá ń gbọ́ oríṣiríṣi àwọn nǹkan tẹ́ ń plan pé tán bá yọ imam wọ́n fẹ́ rí wàhálà àwọn security personnel tí wọ́n sọ̀rọ̀ lónìí bóyá wọ́n ń ṣeré ni o bọ́ ń ṣàwàdà ni ẹ̀yin ẹ gbìyànjú láti dá wàhálà lẹ̀ ẹ gbìyànjú wò sẹ́mi pé àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí nìsín wọ́n ṣe lẹ́sìn mùsùlùmí wọ́n fèsì àbáláyé tí wọ́n ń ṣe ni ìyẹn túmọ̀ sí pé ẹ ti ń ti àwọn ọba ọlọ́pàá kan gbogbo tí ìṣẹ̀lẹ̀ àwọn èèyàn ríra rọ́bìṣì ní gbogbo tẹ̀ ń dáwọ́ l'Ógbómọ̀ṣọ́ gbogbo ẹyẹjọ́ èyí tẹ́ ẹ̀kọ́ nǹkan bẹ́ẹ̀ wàláhì ó yẹ kí wọ́n pààkì yín lẹ̀ kí àwọn tó bí yín máa sun ẹkún láàrin ọdún mẹ́fà lórí yín kámọ́ rí yín ta ni tán bá ṣe bẹ́ẹ̀ tán mú gbogbo yín lẹ̀ ọ̀kan tán mú gbogbo yín tán gbé yín lẹ̀ yóò lè jẹ́ ẹ̀kọ́ fáwọn tó ń bọ̀ náà wípé authority ìyàn kì í ta láyà yóò kí n tọ́ authority láyà náà sẹ́yìn lẹ̀ ń gbọ́ àyà ìmáàmù ni àbí ìmáàmù ló ń gbọ́ yín láyà sáwọn olókan ló sọ wípé kò sí wàhálà tí ọmọ wọn ò sì sí Nàìjíríà tẹ́lẹ̀ fẹ́ máa tí ẹ̀yin sẹ́nu wàhálà ayérayé ẹ̀yin èèpẹ̀ nọmba sí sórí yín kẹ́ bóró yín sọ̀rọ̀ rí ṣùgbọ́n àwọn atrocities tẹ́ ń fọ́ lórí social media yìí ṣóun ni ó jẹ́ kí peace yòó rẹ̀ jìn nílò Ògbómọ̀ṣọ́ ẹ̀yin ọlọ́gbọ́n àtẹ̀yin olóyè àtẹ̀yin tẹ́ máa ń pè láti lè defend imam ẹ wo gbóhùn tá a post sórí péjì ẹ wo gbóhùn tá a post sórí ẹ̀ ṣé tí ẹ̀sìn Islam ń kọ́ wa nìyẹn ṣé ẹ̀sìn Islam ló ń kọ́ wa ní wàhálà ló ń kọ́ wa ní fìtínà ló ń kọ́ wa ká máa pète ogun ká máa dìtẹ̀ mọ́ àwọn tọ́lọ́run ti gbà fún ká máa gbọ́ àwọn tọ́lítì lẹ́nu ṣé Islam nìyẹn ṣé Islam dúró ọ̀dà ìwọ̀n ní ká fi ṣe ni àwítà ìwí ìmọ̀ràn ilé àdégbò abẹ́ẹ̀rí ìgbàgbọ́ Ògbómọ̀ṣọ́ mo ní pé wọ́n ti èèyàn ló sọ ayé àwọn èèyàn di báyìí l'Ógbómọ̀ṣọ́ ó sọ wọ́n di ayé wọn di dáadáa ni because ó bá sọ ayé wọn di dáadáa ni ẹ ní rí kọ́mọlúàbí kan ó máa ṣe béèyàn báwọn ṣe ń ṣe yìí. náà nísìn wọ́n ti ní kò sẹ́ni tí ó tẹ́rí sí nǹkan yẹn gẹ́gẹ́ bí Abakégbà Gold ṣe sọ pé nígbà táwọn dọ́dọ̀ Senator Fatai wọ́n sọ pé èmi ò ìmáàmù òṣèmí mọ̀ èmi ti forí jìn wàláì ṣùgbọ́n o in tó ṣe fún mi ẹ̀yin náà ó gbàrú ẹ̀ Akégbà Gold ní èmi náà ti gbàbùkù nú o èmi náà dákẹ́ á rí i pé látijọ́ Abakégbà Gold dákẹ́ wọ́n ń wòran wọ́n ń wò pé ó kú ti ẹ̀yà wọn kò sí wàhálà ẹ mọ́ bá lọ ọlọ́run ó sọ yín. náà ní ìsìn àwọn mọ́gàjí àwọn tó lẹ́tọ̀ọ́ sí nǹkan náà wá tún bọ́ ta ẹ tún ṣe kí ni ẹ tún kọ̀ lẹ́ẹ̀tì wọn ẹ tún sọ pé Òṣìgìdì wọn fẹ́ tẹ́ni wọn tó bẹ́ẹ̀
ẹ ti wá challenge àwọn mọ́gàjì nù àwa náà wọ́n fàṣìkò yìí sọ fún àwọn mọ́gàjì pé ẹlẹ́kàn máa ń share program lọ́dọ̀ àwọn mọ́gàjì pé àwọn ọmọ Yunusa wọ́n ta yín láyà sá o wọ́n ní gbogbo tẹ́ ẹ sọ lọ́jọ́ yẹn wọ́n lásọ jẹ́ ni àwọn ọmọ rọ́bà fín lọ àwọn ó sì máa pè máàmù àwọn ọlọ́ba entity yín ò ju ààfin lọ ibẹ̀ ní kẹ́ máa mójútó ẹ mọ àwọn tẹ́bà máa pàṣẹ fún kì í sá àwọn táwọn sọ̀rọ̀ àdì máàmù yìí nígbà máa sọ̀rọ̀ ẹni aládìsí olóyèrè ó ti pọ̀ jù àbújá tí wọ́n sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn ti mọ́ kúrọ́ jù interpretation tẹ́ ń sọ ó ní mò ń try láti bá yín tì sí gbogbo àwọn tí wọ́n já wọn because ẹ̀yin tẹ́ pè mí tẹ́ni mò ń fọ̀rọ̀ ní interpretation jù mo fẹ́ kẹ́ ẹ lu ọpọlọ kẹ́ ẹ lu làákà yìí dáadáa kó tó pé ẹ pè mí dáadáa wípé gbogbo àwọn ọmọ wèrè tán kọ̀ọ̀kan gbogbo wọn kò sí lè tẹ́ ẹ mọ̀ nù wọn gbogbo wọn lọ́yẹ̀ kẹ́ ẹ lọ bá sọ̀rọ̀ kẹ́ ẹ lọ bá wí. tẹ́ ẹ bá ti wá rí wọn bá wí tẹ́ ẹ rí wọn control ẹ mọ́ àbáyọ má pè mí. ẹ jẹ́ kí wọ́n máa lo social media line wọn láti máa fi control àfíàsí tí ń lọ l'Ógbómọ̀ṣọ́ yìí mu kébì náà wàá máa lo platform mi náà láti lè máa báàkì àwọn tó já wọn lódò up kí wọ́n máa fún ọ̀rọ̀ yìí ní interpretation àwọn tí wọ́n ń gbọ́dọ̀ wa tá à ń dárúkọ wọn yìí wọ́n yìí ṣe alábọ̀lọ̀ àká olóye gbogbo wọn ẹ̀rí wọ́n yìí sọ̀rọ̀ bí ọmọ akínní. ẹ wá challenge wọn ẹ wá ta wọn láyà pé àṣẹ wọn ń wo kọjá ààfin àtàgbègbè ẹ lọ ṣẹ́rí gbogbo láti ẹ̀yìn ààfin láti gbogbo ọjà gbóhùn káàkiri gbogbo l'Ógbómọ̀ṣọ́ ìmáàmù yín lọ bá gbogbo wọn àṣẹ tó wá sì pa ni ó múlẹ̀ bẹ́ẹ̀ ti sọnù àbí ṣé bó ti rínu kò sí wàhálà. ìmọ̀ràn mi wá rèé fún gbogbo àwa tí àwa ń gbé ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ yìí látòrí Àmọ̀tẹ́kùn Oòduà Bùkọ́lá ọmọ Ògbómọ̀ṣọ́ àti gbogbo àwọn náà tó já sí pé àwọn ò gbé true vocal báyìí wọ́n ń gbé true write up látara Ìmọ́lẹ̀ TV Ògbómọ̀ṣọ́ Inside Ògbómọ̀ṣọ́ Focus TV gbogbo ọkọ̀ọ́ta mo fẹ́ ká máa fi òye tẹ̀lé tí ń lọ nínú ìlú kẹ́ ẹ máa fi òye kíni ká máa fi tẹ̀lé tí àwọn èèyàn reaction àwọn èèyàn ní ìjásí pé ká ní pé ó bá ṣe wà jásí pé ìjáde táwọn mọ́gàdì jáde bẹ́ẹ̀ ìjáde wípé ká fi ọ̀pá èrò ni ṣàpé Yorùbá máa ń ṣe àmọ́ ṣe bẹ́ẹ̀ á fi ọ̀pá èrò ṣùgbọ́n àní fi nàyàn náà ní ìsìn yẹn ti ń jẹ́ kọ́mọ̀ pé ẹ kó bọ́ anybody ní ibikíbi tó bá ti wù yín bẹ́ẹ̀ bá sì fi ọ̀pá èrò tẹ́ bá ní kó kó bo yẹn láti ibi tó bá ti wù tó bá kó bo yẹn tó bá na èèyàn tán ọlẹ́nu ẹ̀ àtọ̀lẹ̀tọ́lẹ̀ ọlẹ́nu ẹ̀ ẹgbẹ́ wọn ó tún mú o ẹgbẹ́ yẹn yóò ṣe kí ni yóò tún mú ṣùgbọ́n wọn tá mú dárúkọ àwọn méjì péré mo fẹ́ bá a sọ̀rọ̀ mẹ́ Bùkọ́lá ọmọ Ògbómọ̀ṣọ́ àti Àmọ̀tẹ́kùn Oòduà ẹ jẹ́ ká yára ń bré ni o ní táwọn pípín yìí fà lọ yìí tí wọ́n ń fà lọ yìí tí ẹ bá wọn lọ́wọ́ sí àbí ẹ lọ ń bá kí wọ́n hop lórí tí wọ́n ń ṣe yìí la ilaha illallah Muhammad Rasulullah bọ́rọ̀ ń kálukú ó ṣe rí ń gbẹ̀yìn gbà wallahi Ọlọ́run nìkan ló mọ̀. nígbà táwọn security personnel sọ̀rọ̀ wọ́n ní Ìbà Gani Adam ló pè àwọn pé kí ló dé òòṣà tó ń wò nánú ìlú ẹ tí ó dẹ̀ fi wọ́n fi dàrú báyìí nǹkan báyìí ni wọ́n náà mọ̀ ń plan ẹ wo ibi tọ́rọ̀ ti kàn wọ́n ẹ wo ẹni tí wọ́n pàṣẹ ẹ sì mọ̀ pé kò sí ní tó kàn wọ́n OPC wọ́n bá dẹ́nu bọ̀ ètò wá ṣe wàhálà nǹkan ó ṣe orí ẹ̀ ni àwọn náà dẹ̀ tí ń bọ́ bá bínú ọba ò tí bínú bọ̀ tí ń gbénu ọba ní bínú àwọn náà tí ń bá ọba bínú bọ́ọ̀ lẹ́sẹ̀ wọn rí ọba fín nítorí ẹ̀sìn Islam nìkan tí àwọn Christian nígbà táwọn Christian náà bá padà tún wá ń jáde náà ní sìn aráwọ̀ kẹrẹ́ tó tún pọ̀ sórí wọ́ wọn Christian tó bá bá bú imam ààbò pásítọ̀ chọ́ọ̀chì wọn náà ẹ gbọ́rọ̀ lẹ́nu ẹyẹ kí lẹ́yìn fi gbogbo yẹn ṣe nínú Islam ṣùgbọ́n tí ilé ò bá ṣẹlẹ̀ àní mọ who is who àní mọ àwọn onígírímọ́ káyì àní mọ àwọn tó yẹ pé wọ́n kà ń fẹ̀sìn bojú ni tọ́ọ̀gì ni wọ́n amúgbó ni wọ́n
aya assassin ni wọ́n a ní mọ̀ wọ́n nínú ẹ̀sìn eléyìí ló jẹ́ ká lọ́ọ̀n veil lójú kálukú pé ẹ mọ àwọn ẹni tẹ́ tẹ̀lé o ẹ mọ àwọn ẹni tẹ́ fi ọmọ yín sí lọ́dọ̀ o ní tí àwọn mọ̀ sí Islam tiwọn òun lẹ́rí tí wọ́n yanjú lọ́wọ́lọ́wọ́ yìí gbogbo àwọn táwa gbogbo wọn ṣàtàgbà gbègbè rẹ̀ òun kálukú ta bá ní àwọn ọmọ tí a rò pé wọ́n fẹ́ máa tẹ̀lé àwọn pípọ́n fẹ́ máa fún ìmáàmù ní sọ̀pọ̀ láti lè máa fi tako ọba ẹ fà wọ́n láṣọ sẹ́yìn o torí pé kò sí nǹkan tó dáa tó kí òbí ó bímọ kó dẹ̀ jèrè ọmọ lọ táwọn fi lè sun yín débi pé kẹ́ ẹ má ra ọmọ ń jèrè á jẹ́ pé ẹ kà fi gbogbo wàhálà yín ẹ kà fi ṣeré lásán nù lórí wọn èyí tẹ́ ẹ ní wọ́n nú ọmọ náà wọ́n tó kọ right up orí ibú báyìí sórí wọ́ọ̀lù wọn láti lè fi tako ọba ẹ fà ọmọ yín létí inú padà kẹ́ ẹ sọ fún kókó wọn kò bá yín kó wúlò fún yín torí ká mọ fíìdì ọmọ from 0 day tí ó fọ àwọ̀ èjì tó ń kálukú wọn déhùn kì í ṣe kèrè mí o kò ń dákọ́ bọ́ wọn ó dàgbà tán kẹ́ mọ́ padà tún jèrè ẹ̀ torí téèyàn bá súnyàn tó bá kan ìgànná yóò yíjú padà ní o tí kábíyèsí bá yíjú tányẹyẹ padà pẹ̀lú tí wọ́n fi ń ránṣẹ́ sí kábíyèsí yẹn pẹ̀lú àwọn rẹ́tọ̀ tó ń kọ́ yẹn ipa yín ò ní káwẹ́ lọ́kọ́ déètì ò ní lẹ́ o ẹgbẹ́ today is 25 àbí ẹ lọ́kọ́ déètì ò ní lẹ́ o pé lórí rédíò sọ bẹ́ẹ̀ o tí kábíyèsí bá bínú tányẹyẹ lórí gbogbo àwọn nǹkan tí wọ́n ń kọ́ yẹn ipa yín ò ní ká o ẹ bẹ̀ wọ́n wọ́n ní gbọ́mọ́ o ẹ bẹ̀ wọ́n wọ́n ní gbàmọ́ o ẹ kìlọ̀ fún wọn o ẹ kìlọ̀ fún wọn o kó má di wípé kò ní sí ẹ̀kan ni wọ́n ti yan ó jèrè torí tí wọ́n ń bá lọ yìí ẹ̀sìn kọ́ ẹ̀sìn ni ẹ̀sìn kọ́ ẹ̀sìn ni yóò sì máa jẹ́ ìdójútì fún gbogbo àwọn tí wọ́n gbé ìsìláàmù gidi dání ṣùgbọ́n Sanusi Lamido la fi sọ̀rọ̀ lálẹ́ àná kẹ́kọ̀ọ́ bí ọ̀rọ̀ tiẹ̀ ni ẹ̀yin ò wòye sọ̀rọ̀ Sanusi Lamido ni wà àwọn oore tọ́lọ́run ṣe fún ni látara sùúrù òun ìṣàṣọ súnà kan táwọn pé bá pé súnà kan ló gbọ́yé débẹ̀ ní tó gbọ́yé ojú Tìjàníyà lọ tí bàbá ẹ̀ náà tí ọ̀rọ̀ ẹ̀ náà dẹ̀ ṣe tí wọ́n papòdà náà nu ńlọmọ ẹ̀ náà dẹ̀ lọ ń fọ́lò lẹ́fì mọ̀ pé ojú ọ̀nà tí ń tọ̀ ń wo ojú ọ̀nà rí ni ojú ọ̀nà dáadáa ni ẹja mọ̀ tá a bá ṣe o àbọ̀ ọ̀rọ̀ ó tó fún ọmọlúàbí ìyẹn ọmọlúàbí tó bá ní ààbọ̀ ọ̀nú tẹ́lẹ̀ ìyẹn ọmọlúàbí tó ṣe kíni tó bá ní ààbọ̀ ọ̀nú tẹ́lẹ̀ gbogbo ẹ̀yin ọmọ kọ́mọ ẹmọ gáǹgì yín o ẹ̀yin ọmọ kò níṣẹ́ Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sunday òun ojoojúmọ́ lẹ fi ń gángọ̀pù bẹ́ẹ̀ ṣàṣe máa fa wàhálà wọn káàkù tó kọ́ṣẹ́ nu yín ẹ ti fi ṣẹ́ lẹ̀ èyí tó ní iṣẹ́ ọwọ́ nu yín wọn káàkù ti fi ṣẹ́ ọwọ́ ẹ̀ lẹ̀ èyí tó ní tó dára kó ìṣirò ayé gan ó ti fi gbogbo ẹ̀ lẹ̀ ẹ kà lọ ń jókòó sí mọ́sáàsì ẹ wá sọ mọ́sáàsì ẹ wá sọ di ilé ọ́fíìsì ebi tí Ọlọ́run kan sọ ní pé bá ti kírun tẹ́ ẹ fọ́ sórí ilẹ̀ lọ ṣiṣẹ́ bẹ́ẹ̀ kàfẹ́ mọ̀ ṣàkápín kàfẹ́ mọ̀ kírètì wàhálà nígbà tó bá yá kí ni kò sí àṣọ́ráṣì pé ẹ̀yin ìgá ẹ̀ mọ̀ jí àwọn èèyàn gbé nínú Ògbómọ̀ṣọ́ ó yẹ kí wọ́n fura ìdí nù tó pé ó yẹ kán lè wọ́ọ̀dì yín dáadáa ẹ̀yin tí ẹ̀ ń fi rẹ́tọ̀pì sórí ayéfẹ́ báyìí tẹ́ ń fi rẹ́tọ̀pì sórí ayéfẹ́ tọkàn yín dẹ̀ balẹ̀ lórí kí ni àṣọ́ráṣì wípé ẹ̀ ní padà dé Boko Haram láti máa jí àwọn ẹlẹ́tọ̀ọ́ gbé yálà wọn lọ ni àbí ẹ̀yin náà kọ́ lẹ lọ ń gádà àwọn èèyàn lẹ lọ ń dá àwọn èèyàn lọ́nà èwo lẹ gbọ́nà Muslim Justice Forum èwo lẹ gbọ́nu ọmọ ilé ayé lára tán ni pé bàbá olówó ń lọ wọn lọ kó igi wọn lọ kó àdá wọn lọ fọ́ gíláàsì ẹ̀ èwo lẹ gbọ́nà àwọn Justice Forum tó ń wà bíi tọ́ọ̀gì èwo lẹ gbọ́nù àwọn dòǹgárì ọba tó sọ pé ẹjá lọ nà ẹjá lọ pa ńgbà bá nà tá lánàá fẹ́ kú lọ́dọ̀ bí kò ní mọ̀ sọ tó ń sọ mọ́ ẹ
ṣé mọ̀ pé bí ìlú go ò bá fura ẹ ti formulate àwọn squad àwọn criminal squad ilé díẹ̀díẹ̀ nìyẹn irú yín lẹ lọ mọ́ ń bágìn pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ àwọn Fúlàní onílala pé ẹ máa jíyàn gbé nínú ìlú wa káwọn náà máa gba return nígbà tí ìtẹ́ fi ń rí owó jẹun tí ò bá ti sí mọ́ ìkọ́ nísìn nígbà tí gbogbo yẹn tó bá tán nísìn ìkẹ́kẹ́ lẹ́sẹ̀ àmọ́ jẹ́wọ́ tẹ̀dẹ̀ ń rìn ti mọ́ yín lára nígbò yẹn náà lẹ́fọ́ọ̀mù irú àwọn nǹkan bẹ́ẹ̀ tẹ̀sán ẹni terrorist gbogbo àwọn nǹkan tó owó tán fún yín nìsan àwọn nǹkan tán fún yín ẹ lọ fi gádà àbọ̀njọ́ àbí kẹ́ lọ invite àwọn tí ẹ mọ̀ pé àwọn eléyìí ń jí ní gbé ni ẹ sign agreement pẹ̀lú wọn tẹ́ bá ti gbowó iye báyìí lámọ̀ gbà ó ẹ ń gbé bọ̀ díẹ̀díẹ̀ nu lágbọ́dọ̀ fi fọn ìdí yín lágbọ́dọ̀ fi tàn dí yín káyé káyé tí mo dẹ̀ ń sọ yóò bá rí bẹ́ẹ̀ ni ẹ wá já mi lórí afẹ́fẹ́ tó bá jẹ́ pé ẹ̀ tí ì lọ dáyàn lọ́nà rí lórí ọ̀rọ̀ yìí tó jẹ́ pé ẹ̀yin ọmọ ìmáàmù yìí náà ni ẹ̀ tí ì lọ dáyàn lọ́nà yìí ẹ wá já mi lórí afẹ́fẹ́ tó jẹ́ pé ẹ̀ tí ì lọ nàyàn rí kẹ́ẹ̀gún kí gbogbo ẹ̀jẹ̀ ṣe lójú ẹ̀ lẹ́ni tí ò mọ nǹkan tó pọ́kà wá ṣe ètò àwọn èèyàn ẹni ẹ wá já mi lórí afẹ́fẹ́ wá sọ ibi tẹ́ ẹ bá ti rí ọmọ jọ́sìn fún nǹkan tó tún wá ka imọ́ náà rí tó tún wá ka imọ́ lérí tí èyí pé ilẹ̀ fọlọ́pàá wá wọn káàkiri ẹ wá bá já mi lórí afẹ́fẹ́ wá sọ. ẹ̀yin nílẹ̀ tí wọ́n dún kòkò mọ́ba ṣé nìsín ẹ̀yin tẹ́ nǹkan pé ṣìgìdì àwọn mọ́gàjì fẹ́ tẹ́ ṣẹ́ẹ̀rì máa dá àwọn mọ́gàjì gbé báyìí gbogbo àwọn olóyè tẹ́ ẹ kalẹ̀ mọ́ ṣẹ́ẹ̀rọ pé gbogbo ẹ̀ tán lẹ̀ ni àwọn fáìlì yín akẹ́kọ̀ọ́ ara à ń ṣìwò díẹ̀díẹ̀ ni àwọn fáìlì yín à ń ṣìwò díẹ̀díẹ̀ ni àwọn tí mo sọ ìtàn bá fáìlì ẹ̀ papọ̀ wàláì ó tó kí wọ́n pààkì ògbó yín lẹ̀ kẹ́ ẹ má rìnrìn rọrùn mọ́ láyé ẹ̀yin lẹ́ẹ̀mọ́wọ́ díẹ̀mú tẹ́ẹ̀mọ́ tó pẹ́ fẹ́ pa nígbà tí mùsùlùmí èrò mùsùlùmí tó ń dẹ́rù kú ba èèyàn ẹgbẹ́ tiẹ̀ tó sì gbọ́n tàbí sọ pé ń bá pa èèyàn wọn ó pa ni tí ẹ̀mí èèyàn ò dẹ̀ jọ́ lójú tó dẹ̀ lóhun fi ń ṣẹ̀sìn ṣáà sọ pé yẹn ó fẹ́ fi jagun Islam ni. It is high time lájẹ́ kí gbogbo àwọn tí wọ́n já ọmọ Ògbómọ̀ṣọ́ sílé tó kó tẹ́ ẹ̀ bá ti fẹ́ kí nǹkan báyìí tẹ́ ẹ̀ bá ti fẹ́ kí ogun ẹ̀yìn ó padà máa jà yín ẹ wọ́ọ̀dì gbogbo àwọn tó kọ kíní yìí o. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò. Drive TV. Thank you. Chloe. Drive TV. Driving you around the world.